oògùn fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fún ọmọ tó ń bẹ lọ́run ọmọ tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọ pọ̀n àbí obìnrin tó ti lóyún tí oyún ò jìn nínú ẹ̀ tọ́mọ yẹn ò jìn. Ètò yìí ni kẹ́ wá lọ ṣe. Gbìyànjú kó fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Obìnrin tó ń bẹ lọ́run ọmọ ó máa ṣiṣẹ́ yìí ní ọjọ́ kẹta tó bá parí píríọ̀dù ẹ̀. Gẹ́ẹ̀tì ewé àkókò kó dẹ̀ gẹ́ẹ̀tì kànáfùrù kó gẹ́ẹ̀tì irú woro átàjọsìn ìyèrè lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Ewé àkókò kànáfùrù irú woro átàjọsìn ìyèrè lọ papọ̀ kó fà sínú kòkò kó bomi sí kó fi iyọ̀ sí kó wá wá ẹja òjìjí electric fish kó fi sínú ẹ̀ kó wá sè lọ́bẹ̀. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ ọjọ́ kẹta tó bá parí píríọ̀dù ẹ̀ ló máa jẹ́. Tó bá ti sè lọ́bẹ̀ tán gbìyànjú kó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tó bá nípe níjà lórí èké nínú àìsàn ayé ń dàyàn láàmú ni àlìjọ̀nú ń dàyàn láàmú ni nǹkan rìn lára èèyàn ni ó ti wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ ni ẹ kọ́ńtàtì Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +27612956389. Bákan náà ni ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ gbìyànjú kó gẹ́ẹ̀tì caterpillar transformer àti miracle leaf sí wa. Mẹ́tẹ̀ẹ̀ta ikọ̀ lò weak erection ní low sperm count ní quick ejaculation wọ́n mú nǹkan ọmọkùnrin arógbòsá ni ìdákọ́lẹ̀ ni onídìálé ni wàá máa pàfọ́ọ̀mù dáadáa. Bákan náà ni obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ gẹ́ẹ̀tì caterpillar fún ovulation problem wàá lè conceive immediately. Bákan náà ni ẹni tó ní cancer diabetics asthma kó gbìyànjú kó gẹ́ẹ̀tì all in one. Ikú nìkan ni all in one yóò lè wò. Hypertension ni cancer ni heart problem kidney problem ni ikú nìkan ni kò lè wọ. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country làwọn papọ̀ síbẹ̀ ó dẹ̀ gba láàbù kọjá gbogbo product wa ló wà halal àwọn òní fìtọ̀ fọ̀gbẹ́. Bákan náà ni ẹni tí wọ́n fún láfún jẹ àbí tán gbé nǹkan sínú womb ẹ̀ tán gbé nǹkan sínú uterus ẹ̀ inú ovary ẹ̀ obìnrin tí wọ́n jẹ́ kó conceive àbí tí ó ní too much of miscarriage abẹ́ni tí wọ́n ti ta lọ́fà abẹ́ni tàfúnjẹ́ ti wà lára ẹ̀ tó ti pẹ́ tí nǹkan rìn lára ẹ̀ ẹgẹ́ẹ̀tì miracle leaf sí wá effective má ìzẹ́mzẹ́m àti ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù. Bẹ́ẹ̀ ni àtẹni tó jẹ́ pé ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun máa fi wẹ̀ máa ṣe kó máa fi wẹ̀. Bákan náà ni memory booster fọmọléèwé àti fún àgbàlagbà oògùn ìsọ̀yè ilẹ̀ am ó wà láàlẹ́ ó wà effective gidi. ẹ WhatsApp lórí +27612956389. Bákan náà ni ẹ gẹ́ẹ̀tì powder wa yìí báríà láàrin ẹ̀yin àti evil ò ní access sí yín ó lágbára púpọ̀ jù.